I want to cite this opportunity. Wọ́n dẹ̀ gbéyàn láti Èkìtì. Ẹ̀dẹ̀ láì mọ̀ wọ́n rí. Àwọn èèyàn wá dẹ̀ tí wọ́n tún dúró títí di àárọ̀ yìí. Wọ́n dúró tì wọ́n. Wọ́n tún wọ́n fẹ́ sin òkú bàbá. Àwọn èèyàn tún fi owó ránṣẹ́ pé bó jẹ́ pósí ni o, àkàrà tán náà fẹ́ dín ni o, àwọn tí ó gbé wọn wá ni o, igbá ni àwo kan ni o. Wọ́n tún dìde kí ló dé ṣẹ́fẹ́ kan fẹ́ jù báyìí lọ ni láì mẹ́ni rí. Ẹ̀yin náà ń ṣiṣẹ́ nínú òtútù kẹ́ ẹ tó dáwó fún ọmọ rántí ìgbà nígbà tó dáwó fún bàbá. Bàbá ní ẹ̀wọ̀ Agbala Gabriel. Ẹ wo àwọn fẹ́ kọ́lé ni mo ní bàbá. Wọ́n ní ẹ̀fọwọ́ ìwo àìsàn ni wọ́n ní ara mi ó yá. Bí mo fẹ́ kọ́lé ni mo ní kí nìdí. You are watching GboahTv. Kindly subscribe, like, and follow. Thank you. Agbala Gabriel wọ́n ní sódà ní kírú mi bí mo ṣe ti ṣe tíátà tó ní èjì mi kan gbọ́ pé ní ilẹ̀ àti kọ́tà ìplọ̀t pé kan gbọ́ pé mi ní mo ní kò dáa ńgbà ń bá kú ń bo wọ́n sinmi sí mo ní tẹ̀tẹ̀rẹ̀ yẹn fẹ́ kọ́lé wọ́n ní ìyẹn náà kún pé ibi tẹ̀ ń bá kú tán pé bí ilé tó bá kọ́ ní wá sí kò dáa ṣé àmọ́ wá lọ wọ́n ní lọ Ìbàdàn làwọn ń lọ tálẹ̀ mọ́ Ìbàdàn ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yìí làwọn máa wà ògùdẹ̀ ní fọ́lọ́hún atẹ́ ìfẹ́ ẹnu wọn lọ́rùn Ọlọ́run dẹ̀ pa wọ́n mọ́ nínú àánú rẹ̀. So ẹ̀yin tí ẹ dìde sí bàbá from day one, we want to sincerely appreciate you. Ẹ ṣé o, mo rò pé ẹ bá ń sọ pé wọ́n ṣe é. Ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Ẹbí Adédayọ̀ Suebebe a ò mọ̀ yín rí ẹ̀ẹ́dẹ̀ rí wa rí ṣùgbọ́n ìfẹ́ wa lẹ ní tẹ́fi ràn lọ́wọ́ láti ọdún tó kọjá títí di àkókò yìí tí Suebebe fàyè sílẹ̀ ilé àtọ̀nà yín ò ní dàrú. Àmín Jésù. Gbogbo bí tẹ lára dé tẹ léèyàn dé ẹni gba lẹ́tà bá. Àmín Jésù. Iṣẹ́ yín ò ní díṣẹ́ oníṣẹ́. Àmín. Gbogbo bí tẹ lórí òkan rere sí Ọlọ́run abayín wọlé àná. Àmín Jésù. Mo tó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin press tẹ wá. Agbára Ọlọ́run ẹ̀dílé láyọ̀ o. Àmín Jésù. Nínú ìjọ tẹ̀bí ń pọ̀ nù. Àmín. Iṣẹ́ tẹ̀ ẹ ṣe akòyí sí wàhálà ẹ̀ní bá wọn ṣe o. Àmín Jésù. Agbára Ọlọ́run ọkọ̀ tẹ máa wọ̀ ọkọ̀ ayọ̀ ló máa jẹ́ fún mi. Àmín. Gbogbo ẹ̀yin èèyàn tẹ wá mo dúpẹ́ o ìfẹ́ náà ló wà níbẹ̀. Àmọ̀pẹ́ tó kú ó ti lọ. Ìyẹn ìmọ̀rìn orí máa jí tó bá lẹ́ni tí bàbá ṣẹ̀ tó kọ̀ ọ̀hún ṣẹ̀ kó fọ wọnú. Kó bá dẹ̀ ní tó ní ìdàkejì náà kó jọ kò sẹ́ni tó lè rìn láyé tó lè kó o dá tó láyé kó sọ pé olùpẹ́ tán irọ́ ló wà níbẹ̀. So mo bẹ̀bẹ̀ kọlọ́ba tẹ́ àbáṣà fẹ́rẹ̀ kọlọ́ba gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kọlọ́ba mọ́. Agbára Ọlọ́run ẹbí bàbá yìí ẹ̀mí ṣọ̀fọ̀ ogun àkúfà kò ní ṣẹlẹ̀ nínú ìdílé ẹ̀yin ọmọ torí àbúrò bàbá ni mí ẹ̀gbọ́n mi dìtọ́ bí tẹ̀lé bàbá ẹ̀gbọ́n mi lágbára Ọlọ́run ní fojú sunkún mi àdàgbà wà dógbò ẹ̀yin ọmọ náà lágbára Ọlọ́run ibi gíga là yín o ẹ dàgbà ẹjú Suebebe ló wà Àmín Jésù. òun rírí ibi tí bàbá yín ò dé lágbára Ọlọ́run débẹ̀ yín. Àmín. Mo dúpẹ́ o mo dúpẹ́ orí o mo dúpẹ́ o. So lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run is one of our brand pastor ìránṣẹ́ Ọlọ́run Pastor Paul Adeleke mo gbàdúrà ẹ máa tẹ̀síwájú. Thank you for standing.